àánú Nigerians èmi àtẹ̀yìn tẹ wà nú ẹ̀ èmi kú mọ̀ pé Buhari promise ń bọ̀ gbèsè tẹ́ ẹ yá ẹ tí ì san o ẹ tí ì san gbogbo gbèsè yín o ní last week ní Bọ́lá Ahmed Tinubu ìyẹn ààrẹ yín Nàìjíríà ó lọ gba $500 billion ló lọ gbà owó tí ìṣòwò kékeré ẹjọ́ kí lẹ fi ṣe àti ìrìn tẹ́ fowó àwọn ìwò yẹn ṣe o ìjọ wo mẹ́rin náà lẹ tún gba bí up to one bí 90 kìíní kan billions àárín tẹ́ fowó ìṣe now wọ́n ti request for another $800 million again $800 million wọ́n ti request but to my surprise Buhari ni mo mọ̀ pé ọkọ̀ ti béèrè fún owó èkó tó dìpọ̀ lọ but now wọ́n ti approve ẹ̀ Tinubu ti pín ní ìṣó fẹ́ pín ó wá dà ń pò fẹ́ pín àwọn owó yìí fún àwọn aláìní àwọn tí ó kù díẹ̀ káàtó fún àwọn tí ò lówó láwùjọ gbogbo ẹ̀yin citizen Nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ̀ lówó tó ránkà yín kún poor ẹgbọ́n mọ́ ṣe pè yín wọ́n lẹ́yìn poor people ẹ̀yin tẹ́ ń dìbò fún wọn tẹ́ ń sáré kánú òrùn tẹ́ ń jó sonto kiri tẹ́ ń jó ànàgó wọ́n pè ní poor people wọ́n ti ẹ̀ fi pé bóyá masses fún wọ́n pè ní citizen wọ́n fi yẹn represent yín kọ́tẹ̀ fi pọ́n yín lédè wọ́n ní poor nìyín torí kọ́rọ̀ lè dùn lórí social media because nígbà tẹ́ bá ń pè ní poor ẹ̀yin lẹ́ ń sáré kiri o wọ́n ti lọ request fún owó yìí màá ka ìròyìn yẹn fún yín nísìnyí kó tó wá di pé màá sọ ọ̀rọ̀ lé lórí ní èdè òyìnbó. President Bola Tinubu has asked the Senate to permit his administration to go ahead with the processing of $800 million loan facility from the World Bank request by the administration of former President Muhammadu Buhari to finance the National Safety Net Program. The president's request was in a letter read by the Senate President Godwin Akpabio at the plenary on Thursday. About 2 weeks before the end of his administration in May, Mr. Buhari requested the approval of the Senate to obtain a loan facility of $800 million from the World Bank to be distributed to poor and vulnerable households. The then Mr. Ahmed Lawan led the Senate referred the request to the Senate Committee on Local and Foreign Debt, but the committee did not report to the Senate before the administration tenure held on May 29. In the letter, Mr. Tinubu noted that the reason for obtaining the loan facility is to expand the coverage of the Sucking Responsibility Safety Net support for all and vulnerable Nigerians and to meet the cost of their basic needs. He assured that the federal government will transfer the sum of the 8,000 naira monthly to 12 million poor and low-income households for 6 months. Mr. Tinubu stands that the monies will be transferred to identify beneficiary accounts. It is with pleasure that I refer the above matters to you. Please note that the Federal Executive Council, led by the President Muhammadu Buhari, GCFR, had approved an additional loan facility to the tune of $800 million to be secured from the World Bank to finance the Social Safety Net Program. Copy of the Federal Executive Council extract is the attached here. You may also wish to know that the purpose of the facility is to expand the coverage of shock responsibility safety net support for all and vulnerable Nigerians and at the cost of meeting basic needs. You may further wish to note that under the condition cash transfer widows of the program, the federal government of Nigeria will transfer the sum of 8,000 a month to 12 million poor and the low-income household for a period of 6 months with a multiple effect on about 60 million individuals. In order to guarantee the credibility of the processing, digital transfer will be made directly
to beneficiary accounts and mobile wallets. It is expected that the program will stimulate economic activities in informal sector and improve nutrition, health, and education outcome for beneficial households. Given the above, I wish to invite the Senate to kindly grant approval for additional loan facility, $800 million to be secured from the World Bank for their National Social Safety Net program. The letter said the Senate President, however, referred the request to the Committee of the Whole for consideration on the grant that the Senate has yet to constitute the Committee on Local and the local foreign debts. Now, mo rí pé ti gbọ́ròyìn yẹn tán. Now, irú owó tí Tinubu fẹ́ pín, tán láwọn fẹ́ pín fún àwọn èèyàn yìí, 12 million people. Àwọn máa wá pín owó yẹn ní 88,000 naira in a month, every month, fún odidi oṣù mẹ́fà. Oṣù mẹ́fà náà fi máa fún yín ní 88,000. Inú rẹ̀ ń dùn pé 80,000 máa kún ẹ. Èmi fẹ́ béèrè lọ́wọ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu. Àtẹ̀yin tẹ́ pẹ́ra ní gbogbo senators. Àtẹ̀yin tí ẹ jẹ́ agbẹnusọ fún wọn. Kódà ẹ̀yin tí ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ wà nílé ìgbìmọ̀ asòfin. Ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà ní Nàìjíríà. Àti nílẹ̀ Yorùbá pẹ̀lú. Mo fẹ́ bi yín léèrè. 8,000 naira yẹn. Ẹni tó bá bí ọmọ 5. Àwọn tó ní ọmọ 2. Kódà ẹni tó lọ́mọ 2. Ṣé 8,000 naira lè fìdí wọn? Sọ lè jó wọn. Ọmọ tí ó lọ léèwé wọn ó jẹun lójúmọ́ oṣù ní o 8,000 naira lóṣù. Èèyàn kan ṣoṣo gan 8,000 naira lóṣù lè gbé. Èló ni bag of rice now? Èló ni wọ́n ń ta atarodo lọ́tà atarodo bíi 4 péré wọ́n náà ń tà 200 naira. Tòmẹ́tò 4 wọ́n ń tà 200 naira. Ẹ dákun sí 8,000 naira gan lè gbé èèyàn kan ká máa lẹ́ni tó bá wá lọ́mọ 2. Tó dẹ̀ jẹ́ pé ó ní ọkọ àti ìyàwó wọ́n dẹ̀ bí ọmọ 2 sọmọ 3 sọmọ 4 ẹ dákun èèyàn 6 nulẹ̀ sí 8,000 naira lè tó wọn ná fóṣù kan torí ó ní báwọn ó ṣe máa fún wọn nìyẹn àǹdẹ́sọ́ lè kárí gbogbo àwọn tó fẹ́ fún instead tí ẹ fi ń ṣe lé èmi rò pé mímọ̀ pé gbogbo eléyìí irọ́ ló wà ń díẹ̀ you are just wasting money ẹ kàn ń gba àwọn owó ẹ̀ ń fi ṣòfò ni because irú àwọn owó tèmi rí tẹ́ ń gbà yìí kò ní ẹ̀tọ́ irú àwọn owó 800 billions yìí $800 million tell ọgbà yìí that is $800 million US dollars $800 million US ẹwà àwọn owó ńláńláńlá tẹ̀ ń pè bẹ́ẹ̀ ṣe ń gba àwọn owó yìí iṣẹ́ ló yẹ kẹ́ ẹ fi dálẹ̀ ṣé ẹ rí ẹ ní good adviser o because àwọn tó wà nílé because àwọn tí Tinubu kó mọ́ra àwọn tán ti ṣe gọ́fúnà táwọn go tún ìjọba wọn ṣe àwọn tó ti ṣe sẹ́nétọ̀ tó jẹ́ pé àwọn go ṣe nǹkan kan sílùú àwọn tó ti di rẹ́ẹ̀pù rí tó jẹ́ pé gbà tí wọ́n wà níbẹ̀ wọ́n rí nǹkan kan ṣe gọ́vnà tí ò sanwó pension àwọn èèyàn àbí tí ò sanwó tíṣà tí ò sanwó òṣìṣẹ́ tí ò tútù ti ṣe tí ò jẹ́ kí ní wàá lù tí ò ṣe nǹkan ṣé òun ló máa wá advice Bọ́lá Ahmed Tinubu you don't have good adviser wá gbà mí ní adviser màá dán olóòbá bá gbà mí ní adviser wàhálà ìjọba rẹ̀ ó ti lọ dáa jù tó o bá gbà mí ní adviser rẹ̀ ìjọba rẹ̀ ó mọ̀ dá o èmi ò ní ọ̀pẹ̀ mi sáà mọ̀ sọ pé ẹ mọ̀ fún mi láàdìváìsì online po ẹ fún wa láàdìváìsì ẹ sọ pé káwọn ọmọ tó wà lórí social media a ní brain gan we get brain o Ọlọ́run we get much brain sọ fún wa pé àwọn tá a wà lórí social media yẹn ṣé láwọn tó wà lẹ́gbìmọ̀ yín tẹ́ ẹ kó rọra ó lè ọ̀ fún gbogbo wọn báwo lèèyàn ṣe máa ní kẹ́ ẹ pé 80,000 naira fún àwọn èèyàn lóṣooṣù fóṣù mẹ́fà àwọn tó bímọ ńkọ́ ẹ mọ́ gbàgbé pé lóbi yóò repo sí mọ́tò sáwọn ọmọ ò ní jẹun ṣé 8,000 naira yẹn lè raṣọ ìyàwó obìnrin ni tí ó lè raṣọ sọ́rùn ìyàwó àtọmọ ẹ bá lọmọ méjì ó lè tó wọn jẹ èló ni bag of rice èló lẹ́wà èló ni gàrí èló lè epo pupa èló la ta lọ́jà ṣé 8,000 naira lè tó wọn ó lè yó wọn ṣe instead of the dem fún ọ láwọn advice ẹ kàn ń waste owó ni ṣe ẹ ráwọn tí ó lọ gbowó yẹn lọ́wọ́ yín inú wọn ń dùn páwọn gbà ẹlòmíì tí ò níṣẹ́ 8,000 naira inú rẹ̀ ń dùn ayé ẹ̀rún ohun tèmi mọ̀ tó lè ṣe ni pé ṣe rí ní state by state kan lọ dá company sílẹ̀ ṣe rí owó yẹn iṣẹ́ ló yẹ kẹ́ ẹ fi pèsè ẹ máa lọ dá company sílẹ̀ ṣe rí ní state by state ni o ẹ máa dá company àwọn òun wo ló ń ṣe yardresser àwọn òun wo ló mọ bọ́n ṣe ń rán aṣọ àwọn òun wo ló mọ bọ́n ṣe ń ṣe shoemaker tán ṣe bàtà tán máa ń build shoe and bag àwọn òun wo ló mọ bọ́n ṣe ń ṣerun
ẹ lọ dá company sílẹ̀. Gbogbo àwọn ọmọ yín tí wọ́n kàwé tí wọ́n ríṣẹ́ tán ti padà lọ fi kọ́ṣẹ́, àwọn wo ló mọ mẹkáníìkì, that's mechanical engineering, àwọn tó lọ sí school, ẹ lọ dá àwọn company kọ̀ọ̀kan sílẹ̀. Owó tẹ́ máa fi ṣe wọ́n